ṣe kíní bí àwọn kan jẹ́ ní ṣe conference ni mo ní kílẹ̀ ń wí yìí Sunday tẹ́yìn wá ń sálùkọ̀ tí yín sáà nábì ló mú Sunday wá ní Abubakar àbí Umaru mọ bí tí Sunday náà ti bẹ̀rẹ̀ ni bákan náà ni Sunday àti December àwọn tó ní Sunday lónìí December kí wàá láyín mọ̀ pé fati wà lára ni àwọn wọn náà lọ padà dálé wọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí àjọ ń ṣe náà ní ibùwà náà nísìnyí wọ́n fẹ́ tún wọn orí túmọ̀ wọ́n bá dá tiwọn náà lẹ̀ wọ́n fẹ́ tún wọn orí túmọ̀ wọ́n bá dá tiwọn náà lẹ̀ ẹ̀yin lẹ́sìn fatiwa ẹ̀yin lẹ́tún padà ẹ̀yin lẹ́sọ̀ kí ní kan pé àràmù ẹ̀ tún ṣe ẹ̀ pè kan lára ẹ̀ ní ṣe ẹ̀ lọ́kàn wọn gbọ́dọ̀ dánwò ẹ̀ tún dánwò kí wàhálà yín tẹ̀ kan da ọjọ́ lẹ́ mùsùlùmí Yorùbá ló tẹ́ mọ̀ sàn fatiwa gbóná tẹ́ mọ̀ fara ní àwọn èèyàn fatiwa tí ò possible. kọ̀ọ̀rọ̀rùn táwọn afa táwọn nẹ́bi ni wọn ní yọ̀ǹda nǹkan méjì fún èyí tó bá rọrùn lòún ṣe kínní tọ́ba tí àwọn ètò wọn dùn méjì ní kí tẹ́bà wá sí àwọn fatiwa yẹn náà ní ijó yà àwọn èèyàn kójú méjì lónìí o ibi táwa ṣe kínní ìgbà tí n sọ̀rọ̀ oúnjẹ náà ní sinna mo ti sọ mo léyìí tó kílẹ̀ àsáwà lọ́dọ̀ wa làwa ń sọ pé àwọn míì náà ń sọ nǹkan bẹ́ẹ̀ kó tọ́mọ́rọ̀ ẹ bá ṣe fatiwa yẹ ẹ kàn gbé hayi. alhamdulillah adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti gẹ́ fún ìṣẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam wa ba'd. Tayyib, àkọ́kọ́ náà èsì tí mo fẹ́ fọ̀ lórí fídíò afa tí a gbọ́rọ̀ wọ̀nyí àti ìsàfà mẹ́rẹ̀lá ìmá fèsì nítorí àwọn tí wọ́n ṣe kíni nítorí àwọn ẹni tí wọ́n fi àwòrán wọn sórí kíni sórí ọ̀rọ̀ tá family la sọ so kìí ṣe torí wọn mo ṣe ń fèsì but bí kìí ṣe pé àbòsí ní bẹ́ẹ̀dẹ̀ ni so àti àsọgbọ́nù tó yà sí gbà family la ń sọ so gẹ́gẹ́ bí tiwa so àwòsí lórí social media láti ṣe kíni láti tìtorí ẹnìkan àbí ká kójá sí pé torí àfà kankan làwa fi ń ṣe tá ń ṣe so àsìkò tí tó tá máa ṣe kíni tá máa tẹ́ra máa àti máa yẹn náà nǹkan yẹn fáwọn yẹn dáadáa àwọ̀ torí ẹni kankan wà ń bí báyìí nínú àfà kan nílẹ̀ Yorùbá láti sọ pé bá kíni oye Tayyib afámẹ́lá láti bí ọ̀rọ̀ halkọ̀ tẹ̀sọ̀ yẹn oye tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa halkọ̀ Sunday yẹn oye ẹ̀yin náà gbé sínú ọpọlọ yín tẹ́ fi sọ̀rọ̀ tẹ́ sọ yùn kẹ́ wá béèrè lọ́wọ́ ara yín pé nílẹ̀ Yorùbá ta ni ntí ẹ̀ ń tẹra mọ́ ìmọ̀ ṣe halkọ̀ Sunday jù ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ gangan ìgbà mélòó òun lẹ́ fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin ọ̀sẹ̀ fún àwọn èèyàn bí kì í ṣe ọjọ́ Sunday tẹ́ mọ́ ń jókòó èyí tó yá sí pé ẹ̀yin lẹ́ ń ṣe jù fà èyí tó yá sí pé ẹ̀yin lẹ́ máa ń ṣe gbogbo ìgbà fà àwọn afáàsún náà nìsín mi ò fẹ́ rí ìgbà kan tí wọ́n yìí ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin ọ̀sẹ̀ fáwọn èèyàn mi ì fẹ́ rí ìgbà kan tí wọ́n yìí ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin ọ̀sẹ̀ fáwọn èèyàn ìbẹ̀nu ẹni tí ń ṣe ń jọ Monday ìbẹ̀nu ẹni tí ń ṣe ń jọ Tuesday ìbẹ̀nu ẹni tí ń ṣe ń jọ Friday ìbẹ̀nu ẹni tí ń ṣe ń jọ Wednesday so àmẹ́yìn gbogbo àwọn èèyàn ti mọ̀ pé oye yóò sọ wọ́n kí wọ́n rí kẹ́ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn tí ò bọ́ sọ́jọ́ Sunday so inter accuse àwọn èèyàn fún nǹkan ẹ̀yin gan lẹ́yìn ṣe ju ẹ̀yin gangan lẹ́tẹ̀ tẹ̀bàtì halkọ̀ Sunday ọ̀hún àbẹ́ kò sí tó burú pẹ̀lú halkọ̀ Sunday ẹni tí ò bá yé yín ni á ṣàlàyé fún yín oye kò sí tó burú nípa pé òkè kí wọ́n mọ́jọ́ pàtó báyìí láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn kò sí tó burú nípa rárá àti rárá nínú Sahihul Bukhari tó sì ń bí láwọ́ bẹ̀rẹ̀ nínú hadith àfáwà Abu Sa'id al-Khudri radiyallahu anhu al-Imam al-Bukhari wọ́n ní Abu Sa'id al-Khudri wọ́n gbára tọ́rọ Abu Sa'id al-Khudri radiyallahu anhu ipe qalat an-nisa'u lin-nabi àwọn obìnrin wọ́n sọ fún nabi pé ghalabana alayka ar-rijal àwọn ọkùnrin ti ṣe kí ni wọ́n ti borí wa lọ́dọ̀ ra nabi sallam wọ́n ti gba ìdánilẹ́kọ̀ọ́ tán faj'al lana yawman min nafsik fi ọjọ́ kan kalẹ̀ fún wa láti ọ̀dọ̀ rẹ̀ nabi tá fi máa gbẹ̀kọ́ látọ̀dọ̀ àti tó fi máa kọ́ wa lẹ́kọ̀ọ́ fawa'adahunna yawman ó dẹ̀ ṣàdéhùn ọjọ́ kan fún wọn oye
لقيهن فيه ó dẹ̀ pàdé wọn ní ọjọ́ yẹn فوعظهن وأمرهن ó dẹ̀ ṣe wáàsí fún wọn ó dẹ̀ pa wọ́n láṣẹ. So kí wàá ní ọ̀rọ̀ dídìrìdì tẹ́ẹ̀kan wọn sọ dóná mo mọ̀ ọ̀rọ̀ máa ń ka yín lára fábìrin dà ká mọ̀ parọ́ oye tọ́rọ̀ bá ka yín lára ẹ̀ tẹ̀ ní ro ẹ̀rí ò tẹ̀ ní wá sórí yín lára àti rárá ẹ̀yọ̀tẹ̀ irú ẹ̀yọ̀tẹ̀ jẹ́nu nǹkan máa ń ka yín lára gan ẹ̀yí rárá gba nǹkan kan sí rárá àti rárá oye àfikún lábẹ́rẹ́ dà kó sàánú kó sì fi yín mọ́nà. So oye tọ́ ẹ wá ń sọ̀rọ̀ nípa pé àwọn ẹnìkan wá síbi conference wọn ẹnìkan wá síbi conference afẹ́mọ̀ ẹ̀dá yín lẹ́mọ̀ máfá tó bá wù yín tẹ́ bá ní opportunity àti invite ṣetán problem yín nù oye wàhálà àti inú àwọn kan ṣe tàhazírù fáwọn èèyàn ní pé ẹ má kó ẹ̀tàn jẹ pẹ̀lú lágbájá tí afá yìí pè wá sí conference lórúkọ kíní o tọ̀ dẹ́ẹ́lẹ́ kejì mo ń parabọ̀ wá sọ̀rọ̀ lórí eléyìí lọ́tọ̀ mo ń parabọ̀ wá sọ̀rọ̀ lórí wakilu wizarati shu'un al-islamiyya tẹgbẹ́ wá láti Saudi Arabia ń sọ eléyìí lọ́tọ̀ ní bá sọ pé ó yẹ kẹ́ sọ fún àfá àti ẹgbẹ́ wáyọ̀ náà pé ṣebí Salafi 1990 ní nǹkankan àtàwọn kan tẹ́ kó tira tẹ́ẹ̀jọ ń rìn káàkiri tí wọ́n ń bújọba ìlú ọ̀hún óyé ṣèbó yẹ kẹ́ yàrá nílò náà fún pé àtẹ̀kọ́ àwọn kan tí wọ́n tó wá sí pé wọ́n ń bújọba yín o àmọ́ ẹ̀ ní ṣe nígbà tó wá sí padà bò sí burúkú ni ọlọ́run fi mọ́nà.